ẹ̀yin èèyàn wa bí ọ̀rọ̀ Yorùbá fún permeate bá jẹ́ wọ̀ lára, kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún permission? Bí permeate ní èdè Yorùbá tó bá jẹ́ wọ̀ lára, kí ni ọ̀rọ̀ Yorùbá fún permission? A. Ìyọ̀ǹda. B. Àṣẹ. D. Àbá. E. Ìbáṣepọ̀. E. Ìdọ́rẹ̀ẹ́. A. Ìyọ̀ǹda. B. Àṣẹ. D. Àbá. E. Ìbáṣepọ̀. E. Ìbádọ́rẹ̀ẹ́. Èwo ni ìdáhùn sí ìbéèrè tó wà lójú pátákó? Bí ẹ bá mọ̀, ẹ bá wa fi sí abala àríwísí kí gbogbo wa ká jọ kẹ́kọ̀ọ́. Ẹ ṣeun, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè wa lárugẹ. Bí ẹ bá fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì yìí, ẹ bá wa tari àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí àwọn náà lè darapọ̀ mọ́ wa, ká jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa ká jọ máa gbé lárugẹ. Kò ní bàjẹ́ o, ẹ ṣeun, a dúpẹ́. Ó dìgbà kan náà.